èyí ni ìtàn adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. bó tilẹ̀ jẹ́ pé gbogbo èèyàn ló ń pe adégòkè adélábù ní alága dèṣíà lálẹ́ ọjọ́ tó di alága àkọ́kọ́ fún ìjọba ìbílẹ̀ ìbàdàn, àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ action group pàápàá àwọn olóṣèlú tí wọ́n di ipò pàtàkì mú nílé ìgbìmọ̀ kò jẹ́ pé adélábù ní chairman o. pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ni wọ́n ń pè é, orúkọ tí wọ́n fẹ́ láti máa pè é ni nítorí orúkọ àbùkù ni àwọn sì rò pé àwọn ń fi orúkọ náà ta àbùkù ẹ̀ ni. ṣé nǹkan tó fúyẹ́ tí kò sì ní ìwúlò kankan ni yorùbá ń pè ní pẹ̀ǹkẹ̀lẹ̀? bó sì tilẹ̀ jẹ́ pé èdè òyìnbó ni mẹ́ẹ̀sì, àwọn yorùbá ìgbà náà mọ̀ pé kinní kan tí kò ní láárí kan ni mẹ́ẹ̀sì ṣe, torí wọn a máa fi bú ara wọn pé lágbájá ń ṣe mẹ́ẹ̀sì tàbí pé mẹ́ẹ̀sì ló ń ṣe jàre. àwọn mìíràn tó bá fẹ́ sọ pé àwọn lajú wọn á sì máa pe iṣó ní mẹ́ẹ̀sì. nídìí èyí kò sí èyí tó dáa kan nínú pẹ̀ǹkẹ̀lẹ̀ àti mẹ́ẹ̀sì. orúkọ tí àwọn èèyàn ńlá inú ẹgbẹ́ ọlọ́pẹ sì fẹ́ láti máa pe adélábù nìyẹn. àwọn èèyàn máa ń rò pé àwọn èèyàn tí wọn kò gbóyìnbó ni wọ́n fún adélábù lórúkọ náà. rárá, láti ilé ìgbìmọ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú action group lórúkọ náà ti kọ jáde. ohun tó sì fà á ni pé ẹnu adélábù náà kì í rọ̀ ọ́ nígbàkigbà tó bá sì fẹ́ sọ̀rọ̀ àwọn action group, nítorí pé àwọn ni wọ́n ń ṣèjọba tí inú wọn sì ń bí, yóò máa pè wọ́n ní the peculiar mercies of the action group. dájúdájú eléyìí ò tẹ́ àwọn olóṣèlú action group lọ́rùn rárá. wọ́n sì ti kọ́kọ́ ń júwe adélábù bíi ṣé ọkùnrin peculiar mercies yẹn. nígbà tó sì yá ni wọ́n rí bí orúkọ náà ti súnmọ́ nǹkan pẹ̀ǹkẹ̀lẹ̀ tó. bẹ́ẹ̀ lọ́̀kan nínú wọn fi ṣe yẹ̀yẹ́ lọ́jọ́ kan pé òun gan ni pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. ibẹ̀ ni orúkọ náà sì ti jáde. nígbà tí orúkọ náà kọ́kọ́ jáde kò dùn mọ́ adélábù pàápàá nínú pé wọ́n ń pe òun ní pẹ̀ǹkẹ̀lẹ̀. òun náà sì yí ọ̀rọ̀ náà padà pé kì í ṣe pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì tí àwọn ẹgbẹ́ ọlọ́pẹ ń sọ yẹn ní tòun o, torí òun ni peculiar man of the masses. orúkọ méjèèjì yìí náà làwọn olólùfẹ́ ẹ̀ rò papọ̀ tí wọ́n sì sọ pé omi ẹ̀kọ́ náà ni, bóyá peculiar mercies of the action group ni tàbí peculiar men of the masses. pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ní gbogbo ayé tẹ̀mọ́ ọkùnrin náà lórí. bẹ́ẹ̀ náà làwọn ẹgbẹ́ action group sì ń pè é lálẹ́ ọjọ́ tó di alága ìjọba ìbílẹ̀ ìbàdàn, àkọ́kọ́ irú ẹ̀ nílẹ̀ yorùbá. ọjọ́ kejì ló padà sọ́dọ̀ olúbàdàn láti kí i, ìyẹn ní ọjọ́ kejì tó di alága. olúbàdàn ìgbíntádé sì bíi pé ṣé lóòótọ́ ni agbára ẹ̀ ti ju tòun olúbàdàn lọ báyìí ni. adélábù dá lóhùn pé lóòótọ́ làwọn òyìnbó ṣòfin pé agbára òun ju ti ọba ìbàdàn lọ, ṣùgbọ́n ní tòun o, ọ̀dọ̀ olúbàdàn náà lòun yóò ti máa gba gbogbo agbára tí òun yóò lò, nítorí olúbàdàn ni bàbá tòun. ọ̀rọ̀ náà sì dàrú mọ́ ìgbíntádé olúbàdàn lójú. ṣùgbọ́n kí ọkùnrin alága tuntun náà tó kúrò nílé olúbàdàn, ọba náà kìlọ̀ fún, ó ní òun fẹ́ kó mọ̀ pé ó ti di aṣáájú ńlá báyìí o. nǹkan mẹ́ta kan sì wà tí òun ò fẹ́ kó ṣe mọ́. àkọ́kọ́ ni pé kó dín ọtí mímu ẹ̀ kù, nítorí òun gbọ́ pé ọtí mímu ẹ̀ pọ̀ díẹ̀, àgàgà bó bá ti wà láàrin àwọn olóṣèlú ẹgbẹ́ ẹ̀. wọ́n sì sọ pé ọtí àwọn òyìnbó ló máa ń mu. olúbàdàn ní ohun kejì tí òun fẹ́ kó jáwọ́ nínú ẹ̀ ní ọ̀rọ̀ obìnrin, nítorí òun gbọ́ pé níṣe ló ń kà wọ́n jọ bí ẹ̀kọ. òun fẹ́ kó mọ̀ pé bí obìnrin bá pọ̀ jù ó lè kó wàhálà bá ọkùnrin. ìgbíntádé ọba àwọn ìbàdàn wá sọ fún adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì pé òun gbọ́ pé ó ti lè rìn lóru jù, ó ní kó má rìn lóru mọ́, nítorí ìjàkùmọ̀ kì í rìn lọ́sàn-án, ẹni abíire kì í rìn lóru. níbẹ̀ ni ọkùnrin náà ti tún fìdọ̀bálẹ̀ sí, ó ní òun ti gbọ́ gbogbo ohun tí ọba náà wí. níbẹ̀ náà ni wọ́n sì ti fi ìlù gbé e jáde. lọ́jọ́ kejì ọjọ́ yìí náà ni adélábù bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ìbàdàn. ṣùgbọ́n bó ti ń débẹ̀ náà ni àwọn ọbáfẹ́mi awólọ́wọ̀ pàápàá ti ń dúró dè é. wọ́n ti múra láti sọ fún un pé agbára gbogbo kò pín sí ọwọ́ ẹ̀ rárá, nítorí ìjọba ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ló ní ìjọba ìbílẹ̀ ìbàdàn. bí ẹgbẹ́ ẹ̀ bá wọlé àgúnlá, bó sì jẹ́ òun adélábù ni alága àgúntẹ̀tẹ̀. ohun tó dájú ni pé western region ló ní ìjọba ìbílẹ̀ náà, abẹ́ àwọn ni adélábù yóò sì wà. bí kò bá sì gbórí dúró lójú ẹsẹ̀ ni àwọn yóò tú ìjọba ìbílẹ̀ náà ká,
nítorí àwọn ní agbára débẹ̀. Àwọn yóò sì dá Adélabú padà sí abúlé wọn títí tí yóò fi di alárìnkiri. Nítorí èyí, ojú ẹsẹ̀ ni Awólọ́wọ̀ ti wá ọ̀nà kan láti wá sí ilé ìjọba Ìbàdàn yìí láti fi hàn pé òun ni ọ̀gá Adélabú. Pẹ̀ǹkẹ̀lẹ́mẹ́sì kò sì ní akọkan tó gbọ́dọ̀ ṣe sóhun. Ohun tó gbé Awólọ́wọ̀ wá ní ìgbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ olóyè Isaac Akínyẹlé gẹ́gẹ́ bí adájọ́ àgbà ìjọba ìbílẹ̀ Ìbàdàn. Awólọ́wọ̀ ò wá nígbà tí wọ́n yan Adélabú bí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn o, ṣùgbọ́n nígbà tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ Akínyẹlé ló wá. Ohun tó sì fà á ni pé ọ̀rọ̀ náà ti di ìjà láàrin òun àti àwọn Adélabú tẹ́lẹ̀, láàrin ẹgbẹ́ ọlọ́pẹ àti ẹgbẹ́ NCNC pẹ̀lú Mábọ́lájẹ́. Adélabú kò fẹ́ kó jẹ́ pé àwọn Awólọ́wọ̀ ni wọn yóò yan adájọ́ àgbà, nítorí ó ti mọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ wọn ni wọn yóò kó síbẹ̀ pẹ́múpẹ́mú. Ṣùgbọ́n òfin kò fún Adélabú láàyè láti yan adájọ́ àgbà. Òfin sọ pé adájọ́ àgbà yìí ìjọba ìpínlẹ̀ fúnra ẹ̀ ni yóò yàn án. Òun ni yóò sì dárúkọ àwọn adájọ́ tó kù tó bá fẹ́ kí wọ́n máa bá òun ṣiṣẹ́, tí ìjọba ìpínlẹ̀ yóò tún ní láti fọwọ́ sí i fún un. Kò sí ohun tó kan lórí ìjọba ìbílẹ̀ nínú ọ̀rọ̀ náà rárá, nítorí bí olórí ìjọba ìbílẹ̀ yìí ṣe dá dúró sáàyè tirẹ̀, bẹ́ẹ̀ ni olórí àwọn adájọ́ náà dá dúró sí àyè tiwọn. Ẹnìkan kò gbọ́dọ̀ dí ẹnìkan lọ́wọ́ rárá, nítorí ẹnìkan kò sí lábẹ́ ẹnìkan. Olóyè Isaac Akínyẹlé tí àwọn Awólọ́wọ̀ fà kalẹ̀ yìí ló padà wá di Olúbàdàn nígbà kan o. Ṣùgbọ́n nígbà náà òun ni wọ́n fi ṣe adájọ́ àgbà pátá. Lásìkò náà ni wọ́n gba ipò náà kúrò lọ́wọ́ Olúbàdàn Ìgbìntádé, tí wọ́n ní ẹni tí kò bá mọ̀wé rárá kò lè máa ṣe adájọ́. Inú Adélabú kò dùn, ó ní Olúbàdàn lòún fẹ́ kó wà nípò adájọ́ àgbà. Ṣùgbọ́n ìjọba Western Region, níbi tí Awólọ́wọ̀ ti jẹ́ olórí gbogbo òṣìṣẹ́ ìjọba, takú. Wọ́n ní òfin tuntun ti dé, òfin tuntun náà sì gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ dọindọin ni. Kì í ṣe pé Adélabú kò fẹ́ kí òfin tuntun fẹsẹ̀ múlẹ̀, kì í sì ṣe ìfẹ́ Olúbàdàn náà ló kúkú pọ̀ tó bẹ́ẹ̀ lọ́kàn ẹ̀. Ṣùgbọ́n ẹ̀rù tó ń bà á náà ni pé àwọn Awólọ́wọ̀ kàn fẹ́ fi ipò adájọ́ àgbà náà máa dẹ́rù bá òun ni. Lóòótọ́ sì ni o, nítorí ẹni tí àwọn Awólọ́wọ̀ fà kalẹ̀ yìí, ìyẹn Akínyẹlé, ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wọn ni, ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ Action Group ni. Ó sì pẹ́ tó ti wà lẹ́yìn Awólọ́wọ̀ nígbà tí òun náà yóò sì dárúkọ àwọn adájọ́ tuntun, àwọn kan tí wọ́n ti jọ wà nínú ẹgbẹ́ Ìbàdàn People's Party àti Ìbàdàn Citizen Committee, ṣùgbọ́n tí gbogbo wọn kórìíra Adélabú, tí àwọn náà sì ti wà nínú ẹgbẹ́ àwọn Awólọ́wọ̀ lòun náà tún mú. Ó mú DT Akínbíyì, ìyẹn náà padà wá di Olúbàdàn. Ó mú Akin pẹ̀lú Òbíṣẹ̀san, bẹ́ẹ̀ ló mú JL Ògúnṣọlá, Mojí Ọ̀ṣúnwáre àti OH Adétóun. Gbogbo àwọn wọ̀nyí ni wọ́n fẹ́ di adájọ́ Ìbàdàn. Ọ̀tá Adélabú sì ní gbogbo wọn. Adélabú mọ̀ pé pàkúté ńlá ni Awólọ́wọ̀ dẹ fún òun yìí, ó sì ń wá ọ̀nà tí yóò gbà yọ. Ṣùgbọ́n àwọn Awólọ́wọ̀ kò jẹ́ kó rí ibi gbà yọ, nítorí bó ṣe fẹ́ yọ ni wọ́n tún dẹkin náà mọ́ lẹ́sẹ̀ dọindọin. Lọ́jọ́ tí wọ́n sì wá ṣe ìbúra àti ìfilọ́lẹ̀ fún àwọn adájọ́ tuntun náà, nǹkan ò ṣẹnure fún Adélabú rárá ni. Awólọ́wọ̀ wá pẹ̀lú èrò ńlá ni o. Ó kó gbogbo àwọn olóṣèlú Èkó lẹ́yìn àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ Odùduwà. Ó sì wá ṣe ìfilọ́lẹ̀ àwọn adájọ́ tuntun náà. Ó yẹ kí Adélabú náà jókòó tì wọ́n, ṣé òun ni olórí ìjọba ìlú Ìbàdàn. Ṣùgbọ́n kò jókòó, kò lójú ìṣẹ́jú 15 lọ níbẹ̀. Lẹ́yìn tó ti kí gbogbo àwọn tí wọ́n wà níjókòó, tó sì fi ìdí jókòó díẹ̀ báyìí, níṣẹ́ ló tún dìde lójú ẹsẹ̀. Ó padà sí ilé ẹ̀ ní Òkè Olú Òkun. Kò sí ohun méjì tí ọkùnrin náà ń ronú ẹ̀ lásìkò yìí tójú ọ̀nà tí òun yóò fi fọ́ Awólọ́wọ̀ lẹ́yìn lọ. Ó ní adìyẹ Awólọ́wọ̀ fẹ́ da òun lóògùn nù ni, bí òun bá sì fọ́ ọ lẹ́yìn kò ṣe nǹkan kan. Kíá ló sì ṣètò pé kí àwọn tí wọ́n yàn bí adájọ́ tuntun wọ̀nyí kí wọ́n fi ipò wọn sílẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin. Ṣé bí aṣòfin ni gbogbo wọn tẹ́lẹ̀, káńsẹ́lọ̀ ní Òbíṣẹ̀san, Ògúnṣọlá àti Ọ̀ṣúnwáre. Adélabú ní wọn ò sáà lè ṣe adájọ́ kí wọ́n tún máa wá ṣe káńsẹ́lọ̀. Ó ní kí wọ́n fi ipò náà sílẹ̀ kíá ni o, kí àwọn lè dìbò yan ẹlòmíín sípò ọ̀hún. Àwọn Awólọ́wọ̀ ti rò pé ipò tí àwọn wà àti àwọn ohun tí àwọn ti gbé ṣe àti ipò tuntun tí àwọn káńsẹ́lọ̀ tí wọ́n ti di adájọ́ yìí wà yóò jẹ́ kí àwọn wọlé ìbò Ìbàdàn. Ẹgbẹ́ ọlọ́pàá yóò sì tún lè ní káńsẹ́lọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin. Ṣùgbọ́n Adélabú ṣiṣẹ́ náà débi pé ẹyọ kan báyìí kò wọlé nínú àwọn tí wọ́n fà kalẹ̀.
ẹgbẹ́ mábọlájẹ́ ló mú ipò kánsílọ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Nígbà tí àwọn Awólọ́wọ̀ tún rí eléyìí, wọ́n mọ̀ pé ọ̀rọ̀ Adélabú yìí kò ní í ṣe é fọwọ́ yẹpẹrẹ mú o. Ohun tí wọ́n ṣe ronú bẹ́ẹ̀ ni pé ní àárín ọdún 1954 ni wọ́n tún fẹ́ dìbò tí wọn yóò fi yan àwọn aṣojú lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ lÉkòó. Bí àwọn ò bá sì múra dáadáa, tí wọ́n bá ń bá a lọ báyìí, bí agbára Adélabú bá túbọ̀ ń pọ̀ sí i, bí àsìkò ìbò náà yóò bá fi dé ní bí oṣù méje sí àsìkò náà, Adélabú kò tún ní jẹ́ kí wọ́n rí kinní kan mú o. Awólọ́wọ̀ ní òun ò ní gbarú ẹ̀ láàyè. Nítorí bẹ́ẹ̀, wọ́n tètè gbọ́dọ̀ ṣe ti Adélabú mọ́ṣẹ́ kí wọ́n sì gba agbára lọ́wọ́ ẹ̀ kíá ní gbogbo ọ̀nà, kí wọ́n yọ ọ́ kúrò nípò tó wà náà kó tó wá ba nǹkan jẹ́ fáwọn. Nígbà náà ni àwọn Awólọ́wọ̀ tún dẹ ọkùnrin kan tí wọ́n ń pè ní E.A. Adéyẹmọ sí Adélabú Adégòkè. Wọ́n ní kó da ìjọba ẹ̀rú, kó da nǹkan rú mọ́ ọ lọ́wọ́. Adéyẹmọ yìí náà padà wá di Olúbàdàn o. Ṣùgbọ́n nígbà tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, akọ̀wé ìjọba ni tẹ́lẹ̀. Nígbà tí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì sì dé, ó bá wọn lọ. Ó jagun náà, sọ́jà ni. Nígbà tó padà dé ni wọ́n fi ṣe igbákejì akápò ìjọba ìbílẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n nígbà tí Adélabú yóò fi gba ìjọba yìí, Adéyẹmọ ti di akápò fún ìjọba ìbílẹ̀ náà. Òun gan ni àwọn Awólọ́wọ̀ sì lò láti da nǹkan rú mọ́ Adélabú lọ́wọ́. Nígbà tí àwọn Awólọ́wọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ tó kù rí i pé kàkà kí ewé àgbọn dẹ̀ lọ̀rọ̀ Adégòkè Adélabú, níṣe ló ń le koko sí i, àti pé gbogbo ọ̀nà tí àwọn fẹ́ gbà mú ló ti ń yọ bọ́rọ́ mú àwọn lọ́wọ́, tó sì ti ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó di olórí ìjọba ìbílẹ̀ Ìbàdàn. Àwọn èèyàn náà dẹ olórí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ yìí sí, ìyẹn Adéyẹmọ. Wọ́n ní kí wọ́n gbé nǹkan gbóná fún un, kí wọ́n sì wá ọ̀nà tí wọn yóò fi lé yèyé dànù kúrò nípò tó wà. Wọ́n ronú pé bó bá fi lè pẹ́ nípò yìí, pàápàá tó bá fi wà níbẹ̀ títí àsìkò ìbò tó ń bọ̀ níparí ọdún 1954, ẹgbẹ́ ọlọ́pàá kò ní rí nǹkan kan mú. Ọ̀rọ̀ náà yóò sì di ìtìjú ńlá fún wọn. E.A. Adéyẹmọ tí wọ́n dẹ sí yìí, 1906 ni wọ́n bí i. Ọmọ ọba sì ní í ṣe. Èyí ni pé gbogbo ọ̀nà ló fi ju Adélabú lọ. Ṣé ọdún 1916 ni wọ́n bí Adélabú? Bẹ́ẹ̀ lòun kì í ṣe ọmọ ọba tàbí ọmọ ìjòyè pàtàkì kan tí wọ́n mọ̀ níbẹ̀. Ọmọ aráàlú lásán lòun. Akọ̀wé ìjọba ni Adéyẹmọ láti kékeré. Iṣẹ́ náà ló sì ṣe tó fi wọ iṣẹ́ ológun lábẹ́ àwọn òyìnbó. Sọ́jà olókùn mẹ́ta ni, ìyẹn sájẹ́ǹtì. Àsìkò tí wọ́n sì ń ja ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì ni wọ́n sọ ọ́ di sàjí olóyè yìí. Nígbà tí wọ́n rí itú tó ń pa lójú ogun, nígbà tó ti ojú ogun dé ló kúrò nínú iṣẹ́ sọ́jà tó sì tún di adelé akápò ìjọba ìbílẹ̀ Ìbàdàn lábẹ́ àwọn òyìnbó kó tó di pé wọ́n sọ ọ́ di akápò ìjọba náà ní 1947. Ipò náà ló sì wà títí tí Adélabú Pẹ̀nkẹ́lẹ́mẹ́sì fi di olórí ìjọba ibẹ̀ lọ́dún 1954. Kínní kan ni o, kí Adélabú tó wá sí òkè màpó wá ṣe olórí ìjọba yìí rárá ni òun pẹ̀lú Adéyẹmọ kò ti fẹ́ràn ara wọn. Ọmọ ẹgbẹ́ Ìbàdàn Progressive Union ni Adéyẹmọ. Lára àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n sì dá owó jọ rán Adélabú nílé ìwé ni. Ṣùgbọ́n láti ìgbà tí Adélabú ti di ọ̀gá ara ẹ̀ ni kò ti gba ọ̀nà táwọn tí wọ́n rán níwèé ń gbà nídìí òṣèlú. Nítorí púpọ̀ nínú wọn Awólọ́wọ̀ làwọn faramọ́, èyí tí kò sì ṣe ẹgbẹ́ ọlọ́pẹ ní gbangba nínú wọn ń ṣe ẹgbẹ́ náà ní kọ̀rọ̀. Gbogbo wọn ló kórìíra Adélabú nítorí ariwo ẹ̀ tí àwọn ará Ìbàdàn ń pa kiri. Ṣé gbogbo wọn ló jù ú lọ? Wọn kì í ṣe ẹgbẹ́ ẹ̀ rárá. Bó sì ṣe wá jẹ́ pé òun ló sọ ara ẹ̀ di jàfójo tí wọ́n ń pariwo ẹ̀ kiri Ìbàdàn pé òun ló ń jà fún mẹ̀kúnnù yìí, tó wá di ẹni tó ń bá Olúbàdàn jókòó tí òun náà tún fẹ́ máa wá pàṣẹ lé àwọn lórí, kò yé wọn rárá. Nítorí èyí kò ṣòro fún àwọn Awólọ́wọ̀ rárá láti rán Adéyẹmọ sí Adélabú. Nígbà tó jẹ́ Adéyẹmọ ló dàbí olórí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ náà. Gbogbo owó tí yóò bá sì jáde níbẹ̀ tàbí tó bá ń wọlé níbẹ̀, kò sí èyí tí yóò ṣẹ̀yìn òun Adéyẹmọ. Nítorí bẹ́ẹ̀ kò pẹ́ rárá tí Adélabú fi kó sí i lọ́wọ́. Ẹ̀sùn tí wọ́n kọ́kọ́ fi kan Adélabú ni pé òun gba pọ́ùn 25 lọ́wọ́ àwọn ẹgbẹ́ ẹlẹ́ran gẹ́gẹ́ bí owó àbẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn yẹn sì ń gbé ọ̀pọ̀lọpọ̀ ẹran lọ sí ilé ẹ̀ lójoojúmọ́ pé kó máa fi ṣe àlejò. Adéyẹmọ ní àbẹ̀tẹ́lẹ̀ líle yìí, ó sì fẹ́ kí ìgbìmọ̀ adámọ̀lẹ́kun tó wà ní ìjọba ìbílẹ̀ náà wá nǹkan ṣe sí i. Ṣùgbọ́n ìgbìmọ̀ adámọ̀lẹ́kun kan kò lè rí Adélabú dá lẹ́kun nítorí òun ti fi ẹsẹ̀ kan ṣáájú wọn, ó sì ti fi hàn wọ́n pé òun gbọ́n jù wọ́n lọ kì í ṣe kékeré. Ohun tó ṣẹlẹ̀ ni pé láti ìgbà tí Adélabú ti gbàjọba ìbílẹ̀ náà tó ti ń ṣe alága
ló ti fi ọgbọ́n gbé gbogbo wọn dé. Ṣebí ó mọ Adéyẹmọ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ míì tó wà níbẹ̀, ó mọ̀ pé wọn ò fẹ́ràn òun nítorí ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ ní gbogbo wọn. Ó sì mọ̀ pé lójú wọn bíi kí òun dìgbò lulẹ̀ kí òun kú lójijì ni. Òun náà sì máa ń pòwe láàrin àwọn tirẹ̀ nígbà tí inú ẹ̀ bá dùn pé ewúrẹ́ ń wa lápáta bíi kó kú, àgùntàn ń wa lápáta bíi kó kú, bí wọn ò bá kú lógún ọdún bàbá ẹnìkan ò lè gbé mi sin. Nítorí bẹ́ẹ̀ ó ṣe ètò kan láti fi ka gbogbo wọn lọ́wọ́ kò. Ètò náà ni pé gbogbo ìgbìmọ̀ tí Adélabú gbé dìde láti máa ṣàkóso ìjọba ìbílẹ̀ náà, òun fúnra ẹ̀ ní olórí wọn. Ìgbìmọ̀ tó ń rí sí owó níná ni o, ìgbìmọ̀ tó ń rí sí iṣẹ́ òde ni o, ìgbìmọ̀ tó ń rí sí iṣẹ́ ìlú ni o, ìgbìmọ̀ tó ń rí sí ètò ìdájọ́ àti ọ̀rọ̀ oyè ni o. Adégòkè Adélabú lolórí gbogbo wọn. Nídìí èyí gbogbo gìràgìrà tí Adéyẹmọ ń ṣe nì nígbà tó kọ̀wé náà tán, ọ̀dọ̀ Adélabú nìwé padà sí. Nígbà tí wọ́n sì pàdé láti yẹ ọ̀rọ̀ náà wò, Adélabú fúnra ẹ̀ ní alága ìpàdé. Nítorí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ní lẹ́tà náà jóná. Níṣẹ́ ló dàbí oyún tí ẹ wìrì ní lágbẹ̀dẹ, atẹ́gùn lásán ló fi bí. Ṣùgbọ́n Adéyẹmọ kò torí ẹ̀ dúró. Ní ọjọ́ 21 oṣù karùn-ún 1954, ọkùnrin akápò náà kọ̀wé sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gẹ́gẹ́ bí mínísítà fún ètò ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè fún Western Region. Ó sì fi ẹ̀dà ìwé náà ránṣẹ́ sí òyìnbó tó ń ṣe olórí ìjọba nígbà náà. Ó ní kí wọ́n gba àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ Ìbàdàn lọ́wọ́ Adélabú o. Ó ní Adélabú fẹ́ ba ètò iṣẹ́ ìjọba jẹ́ pátápátá ni. Àlàyé tí Adéyẹmọ ṣe sínú lẹ́tà náà ni pé Adélabú ti fi hàn pé òun kò fẹ́ bá ẹni yòówù tó bá fura sí pé ọmọ ẹgbẹ́ òṣèlú míì ṣe. Bí òṣìṣẹ́ kan kò bá sì ti jẹ́ ọmọ ẹgbẹ́, ìyà ló máa ń fi jẹ wọ́n. Bẹ́ẹ̀ ni kò ní fún wọn ní iṣẹ́ kankan ṣe. Ó sì ti fi èyí dá ọ̀tá sílẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ gbogbo. Adéyẹmọ wá sọ pé bí ọkùnrin náà bá ń bá a lọ báyìí, ìjọba ìbílẹ̀ náà yóò bàjẹ́ ni o. Kì í ṣe ìyẹn nìkan ni ẹ̀sùn tó wà nílẹ̀ níbẹ̀. Adéyẹmọ sọ pé bí Adélabú ṣe ń ṣe owó ìjọba kò dáa, bí wọn kò bá sì tètè sí i lọ́wọ́, kò lè pẹ́ tí yóò ṣe jẹ gbogbo owó ìjọba ìbílẹ̀ náà run. Adéyẹmọ kọ̀wé, ó sì kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ránṣẹ́ sí Awólọ́wọ̀ àtàwọn òyìnbó. Ó ní kí wọ́n dá sẹ̀ríà fún Adélabú kíákíá. Ṣé nǹkan tí Awólọ́wọ̀ pàápàá ń wá nìyẹn? Wọ́n fẹ́ mú Adélabú ní gbogbo ọ̀nà ni. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwé tí wọ́n kọ yìí náà kò ṣẹ̀yìn ẹ̀. Òun náà mọ̀ nípa ẹ̀. Ṣé ọmọ ẹgbẹ́ wọn, ẹgbẹ́ ọlọ́pẹ, ló wà nídìí ètò gbogbo? Báwo wá ni Adélabú ṣe yọ bọ́rọ́ mọ́ wọn lọ́wọ́ o? Kí ló sì ṣẹlẹ̀ lẹ́yìn yẹn? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹrẹpẹrẹ ìtàn Adégòkè Adélabú. Ọláìwọlá Alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.